Àǹtí Ṣẹ́wà, ṣe rí ọ̀rọ̀ tẹ́ bá mi sọ ń gbé ni ó ti kàn tí báyìí rí ẹni tí so mo ti mú dé. Irọ́ o, kò lè rí gbọ́dọ̀ mọ scarce lọ́jà. Mọ́mọ́, àwọn pọ̀mọ́ dídín yẹn wọ́n scarce too much. Àwọn pọ̀mọ́ dídín ọjà ó máa ń wo ara kó wádà sóbi fún 3 days ajé owó nílé jẹ. Ẹni tẹ́ni kí bá yín wá tó máa ṣe PA yín òun lélẹ̀. PA mi àbí tó fẹ́ máa ṣe PA fún mi. Òun nìyẹn ọmọ Yibo ni. Òkè mi mọ̀ kọ́ tó sọ yìí. Ṣé ìlọ́dọ̀ bá ṣe PA wa? Bẹ́ẹ̀ ni. Ilé wí, òṣìṣẹ́ lè ṣe PA. Very good, mo fẹ́ ṣe PA. That's it. Iṣẹ́ tí mo fẹ́ ṣe òun nìyẹn. Mo fẹ́ máa bẹ yín ṣe interpreter. Ìtàwọn ìjọba ti sọ tẹ́ ẹ̀ gbọ́. Mo máa ṣàlàyé ẹ̀ fún yín ṣé understand. Irọ́ o, PA olùgbò kí ló dé? Ó ní pọ́tù ló ti ṣiṣẹ́. Tí mo lọ́wọ́ fún mo nídìí adìẹ ni. Mi ò nídìí adìẹ o, mi ò fi adìẹ. Ọ̀rọ̀ adìẹ kọ́ ní ọ̀rọ̀ tó wà ní ẹ̀ṣin. Tó ti yẹ ẹni tó bá mi ṣe PA ni mo fẹ́. Tó ti yẹ tí mo lè bá ìsọkútò kó lọ́dún mi. Kò ṣiṣẹ́ ní poultry. Ó ní òun lòun fẹ́ máa gbé ọ̀rọ̀ sí yín létí interpreter òun ló fẹ́ máa ṣe fún yín PA tẹ́ nídìí. Ò ti yé mi PA tí mo nídìí. Mo lè máa gbọ́dọ̀ sí létí. Mo ti gbọ́. Ìwọ gan o ti di interpreter already. Wọ́n máa fọ́. Wọ́n gbọ́ nǹkan tí mo ń sọ. Sorry, as I am here now, bí mo ṣe wà níbí, mo fẹ́ máa bẹ yín interpret ọ̀rọ̀. Káwọn èèyàn máa gbọ́ kẹ́ máa gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ. Ó dà o bó ṣe wá wà yìí nísìnyí. Owó oṣù rẹ̀ kò lè ju 30,000 naira lọ. Láti kéde. Ṣé rí bí mo ṣe wà yìí, ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, tí wọ́n ń gbọ́ nǹkan tí mo ń sọ, 30,000 gangan ló fún. Mo lè ṣiṣẹ́ dáadáa. Mo lè ṣiṣẹ́ dáadáa. I can work very well. So ẹ farabalẹ̀ jàre. So now ẹ máa bá mi change ẹ̀ sí 50,000 torí problem wà láyé yín. Any problem in your life? Wọ́n gbọ́dọ̀ tèmi tẹ̀mí wọ́n gbọ́dọ̀. Wọ́n ti mi. Bá ṣe bí ẹ lọ. Má bá mi ṣe bí ẹ. Farabalẹ̀. Wọ́n máa tẹ̀mí lọ́nu kẹ́sọ̀ bá ti ní iṣẹ́ wa máa tẹ̀lé mi. Mo fẹ́ fún ẹ̀yìn. Yes, that is it. Ṣé o ti di bẹ́ẹ̀ yẹn? Ìwọ gbogbo ní PA on feet. Wọ́n gbọ́ kankan ní ọ̀rọ̀ tí mo. Ẹ ti fẹ́ dà mí ní orí ìwé farabalẹ̀. Ó ní pé 30,000 tẹ́ ń san fún òun yẹn òun náà sọ fún òun bí tí mo ti gbé òun kó tán ti ń gbọ́n tó òun sọ. Ìgbà tí mo wá lọ bá sọ̀rọ̀ ló fi iṣẹ́ sílẹ̀ kó ń bẹ. So ẹ máa fún ní 50,000 naira. Kí ló dé iṣẹ́ kí ló kú tí ayé mi fẹ́ gbé fún mi? Kí ló dé ṣé bí kò mọ bá mi ṣe PA lásán ni kí ló ní túbọ̀ yẹn? Mo rò pé gbà tí mo ní fẹ́ fún 30,000 yẹn mo rò pé inú ẹ̀ dùn lórí fún máa sunkún ni. Mi ò tó. Inú ẹ̀ dùn ó rí owó inú ẹ̀ dùn. So máa gba 40 ibi ẹ̀hún máa mọ máa ẹ̀hún mọ́ wọn létí ni o. Family mi ẹ ṣe family mi àjọ wà nù street. Ó ṣe wá jẹ́ pọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n gbọ́. Ìyẹn ọlágbájọ wà nù street pẹ́ ni. Bàbá dáadáa So máa gba 40. Ẹ máa fún ní 40,000 ẹ máa fún. Jẹ́ kí wo gbogbo bó ṣe dídé wo. Wọ́n náà dídé kó yí kó turn around báwọn ọmọ. Ó yá yí kí sí àárín. Ó lè ṣiṣẹ́ lóko.